ṣáko mọ̀yà Adédayọ̀ rẹ̀ òun rẹ̀ lónìí ọkọ Adéṣọlá o alájọra bí o l'Adédayọ̀ Sunday o àṣẹ ìṣàmọ̀dún bàbá Ayọ̀ di méjì kò jẹ́ tuntun bẹ́ẹ̀ náà ni kò yẹ ó bá wa lábo rárá aláṣẹ àtolùdarí Lapa Autos lónìí gbogbo ọjọ́ òní àwáwí kọ́ gbogbo November 28 lọ́dọọdún ọjọ́ ìbí Ṣẹ́kù Máyà Adédayọ̀ Sunday màlúbọ́ sí bàbá olówó èkónú bàbá mo tún ẹni abíire owó orí ọkọ Adéṣọlá ìyàwó tó dá máa rè igbá ajé òní ṣí kúrò nínú ilé rẹ máa ṣàmì wìtìwìtì. Bẹ́ẹ̀ mìírin iṣẹ́ ìgbóhùn erin ni Lapa Autos tó ń milẹ̀ jìnjìn nílẹ̀ yìí aláṣẹ àtolùdarí rẹ̀ ní sọjọ́ ìbí lọ́wọ́lọ́wọ́ bàbá olúwa ṣèyí MS Money ò ní jẹgungun kẹ́yìn ẹran mo forúkọ ọmọ tó bí kí ọ Olúwadámiláre ayé á dá ọ láre lẹ́yìn tó ṣọjọ́ ìbí rẹ yìí ọkọ Adéṣọlá ọmọ gbé ọlá rẹ hàn máa ṣàmì wìtìwìtì ẹ wo Adéṣọlá ìyàwó ọlọ́jọ́ ìbí tí ní kí Ṣẹ́kù Máyà Adédayọ̀ kórí owó o ìtẹ̀lé là ń lọ ẹ̀yin èèyàn pàtàkì ní Ìjẹ̀bú East ní ẹ̀yin Afẹ́nifẹ́re ẹjẹ́ àjọ kí ẹni tí ń ṣayẹyẹ pé kórí owó kórí ó máa tẹ̀lé Lapa Autos èéṣẹ́ni bẹ́ẹ̀ rárá Samson Dean Adéoyè bàbá ọlọ́jọ́ ìbí náà ni kí n máa kí ọlọ́jọ́ ìbí kí n máa kì í ní tààrà ọ̀tọ̀ ọmọ yìí gbádùn oníke o oníke àníyàn ọmọ olókè méjì ìtìbílẹ̀ ẹni tá a bá ń gun nǹkan a máa ràn ọ̀kan Adédayọ̀ o ṣebí wọ́n lọ́mọ olóbì ìwọ̀rọ̀kọ̀ ẹ̀ bá ọ̀nà èyí tó fẹ́ tẹni àwọ̀ ọ̀sápò ẹni èyí tó fẹ́ tẹni àwọ̀ rẹ̀ bá ọ̀nà ẹranko búburú amóúnjẹ ṣebí wọ́n lọ́mọ òkèbù láṣẹ̀pọ̀ ọmọ ìṣoṣù mọ́rin ọmọ agbódù ọmọ olódò ńgboro ọmọ ẹnìkan jẹ́rin gbódù Ṣẹ́kù Máyà Adédayọ̀ ìwọ ni mo ogúngún ké sí ṣebí wọ́n lọ́mọ ìtẹ̀lé mọ̀ yégésọ̀ ọmọ pẹpẹ lórí ẹ̀gẹ̀ Ìjẹ̀bú ní ìhòòhò Ìjẹ̀bú ńlá ọmọ èrè ni wà ńlá ọmọ adúrún mádé ńlá ọmọ adúrún mọ́sù ìpàdé jẹ ọmọ aládìyẹ ògògò màgà eléyìí ti ń fẹ́yìn yẹn yín bí àwòjì méjìgbé ọmọ adìyẹ gorí òkú òkú lélẹ́ ara òrokùn ara òradìyẹ ọmọ ń ṣe ni èèyàn ń yà èèyàn máa ń yà mọ́ ohun tí ń ṣe ní òlé ìpani ọmọ dúdú ilé ìmọ̀bẹ̀ ẹsẹ̀ níjọ́sí pupa tó mọ̀bẹ̀ ẹsẹ̀ òkúkú sí nílé Ìjẹ̀bú ọmọ múra yẹ mama roko mọ́rọ́kọ̀ tó ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀ kò lọ nínú ilé bàbá tó bí yín lọ́mọ ọmọ onígbọ̀kan àjòjì gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra nínú ilé bàbá tó bí ọ lọ́mọ Adéṣọlá aya tó fẹ́ sí lélẹ́ ní kí n máa kí ọ o ìyàwó àtàtà Pupayẹmí ẹlẹ́yinjú ẹ̀jẹ̀ apọ́nbẹ́pọ̀ rẹ̀ amọ́lẹ́wà bí ọ̀sìngì lónìí kí n máa kì ẹ́ fún tọjọ́ bí àrà ọ̀tọ̀ tọ́ gbogbo November 28 ní ọjọ́ bí Ṣẹ́kù Máyà Adédayọ̀ Sunday o aláṣẹ àtolùdarí Lapa Autos ó ṣe mí ṣe rẹpẹtẹ o bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin sí yín létí bàbá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú ọ̀tà sáìdì lèmi kúkú ti wá ọmọ ìwò pé àjídà gan lèmi Ìdòwú ọmọ ogun bàjẹ́.